bí ìṣòro kó àtòbò bá tán ní gbogbo orílẹ̀-èdè àgbáyé àlàáfíà ó jọba. Ìránṣẹ́ Ọlọ́run gan sùn ó forí lé ṣùkà ọkàn wọn ò balẹ̀. Tá a bá mú látòrí ọmọ wẹ́wẹ́ àti ṣe ṣóò fún ọmọ wẹ́wẹ́ lórí péèjì wa àti jẹ́ ọmọ private part and public part àti kọ́ wọn ní private part for boys, private part for girls. Why is it private? Nobody must see it, nobody must touch it, and nobody must play with it. It belongs to me alone. I'm a private part for girls and boys. I'm a two type of touch, good touch and bad touch. Any touch in any of the private parts is a bad touch and I must resist it. I must shout. I must tell my mommy when I get home. Gbogbo ẹ̀ láti ṣe. Ẹni tí ó bá ti wo live program tá a ṣe fún little kids kẹ́ni ẹ gbìyànjú láti wo program yẹn kẹ́ ẹ play ẹ̀ fáwọn ọmọdé tí ó ti sọ pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé ẹ mọ̀ wípé téèyàn ò bá mọ̀ ó máa ń affect èèyàn ju téèyàn bá mọ̀ lọ. Táwọn ọmọ wa bá sì ti mọ̀ ń tọ́ yíyan mọ̀ a sì ti sọ tá a bá ti ń kọ́ àwọn ọmọ yẹn ní education sex education yẹn ká mọ̀ pé àdá pé ó kọ àwọn nǹkan yẹn àwọn private part fún àwọn ọkùnrin. Àwa tá a bá fẹ́ kọ́ wọn ní èdè àbínibí wa a gbúdọ̀ pé the correct name àwọn nǹkan yẹn fún àwọn ọmọ yẹn a sì gbúdọ̀ sọ pàtàkì tó wà ń bẹ pé it is private, nobody must see it. Tá a bá kú òun bẹ́ẹ̀ wọn tá a mú lórí àwọn ọkùnrin tó fẹ́ yàwó lé tí ọmọ gbó kó pamọ́. Ọkùnrin míì fẹ́ yàwó ọdún kan ọdún méjì tí sì ń fi ìyà jẹ ìyàwó tí ò ní san mọ́. Obìnrin tó bá ti fẹ́ lé tó ti gbé sí kọ́nà ó ti hó ẹ̀ nítọ́jú financially, materially, sexually. Ìjọ tó fẹ́ tó gbé jù léhùn ọmọ bọ̀yájọ́ náà ní ọ̀bàrẹ̀ èèyàn míì tí ó fẹ́ tí ó tọ́jú ẹ̀ ó ti deprive other people ó ti deprive òun gan from getting care from other people. So you have to be responsible. Àmọ́ ń gbọ́ ọkùnrin bá gbọ́kọ́ pamọ́ tí ń hùwà burúkú bóònà kan ò ṣe ní mọ́ tọ́jú ìyàwó rẹ̀ lẹ́yìn rẹ̀. Ìyẹn ò gbọ́ títà òjòkó bó bá ṣe ìyàwó ilé náà ni tí ń gbogbo pamọ́ tí ó gbogbo lẹ́fọ̀ pé tọkọ lóhun kọ́ tó lóhun òsì lé tọ́lọ́rẹ̀ ojúmọ́ ní mọ́ rẹ̀ bó lọkùnrin ò ṣe ní bọ́ọ̀tà bó ni ò ṣe ní mọ́ wá gbogbo ẹlẹ́sẹ̀ sòsòsò because nature ni. Ẹni bá ń celebrate ní ìsìn mo lè guarantee celebrate mo lè guarantee ẹ̀. Àmẹ́ni tí ṣe celebrate tó ti níyàwó tó ti ní sexual relationship tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí bírú wọn àfi tí oore ọ̀fẹ́ bá wà fún wọn torí ọ̀fẹ́ Kristi bá tó self control téèyàn sì nílò tó bá ti màrí kò fi bẹ́ẹ̀ pọ̀ tó ń tó nílò tó bá ti màrí torí tó bá ti débẹ̀ tó bá ti feed àwọn hormones yẹn you have to continue to feed them. Ọlọ́run tó sì ní pé ọ̀rọ̀ sex kọ́ máa ń ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n bá ti gbéyàwó ọmọ tí ń ṣe. Àmọ́ ń gbà ìyàwó ilé bá mú bòtọ́ pálí òbúgbọ̀n bóò ni ó ṣe ní di wàhálà bí ó ṣe di wàhálà nù. Àwọn side chick náà bọ́ọ̀ náà bá para wọn mọ́ tí wọ́n ní tò ẹni ọba ti níyàwó nílé àwọn ọ̀rá ààyè tiẹ̀ ọkùnrin tó bọ́ọ̀ta tí ò rògbò mí ìdò ń ta sẹ́wọ̀n pé yọ wà sẹ́tù ọ̀rọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ náà ni. Àmọ́ ń gbọ́ ọkùnrin tí mọ̀ wípé bóun bá bọ́ọ̀ta òun ó ràn ọmọ ẹlẹ́ṣẹ̀ ṣòṣòṣò kan tí wọ́n gbà fóun bí gbogbo obìnrin tí ń bẹ lágbàáyé ìbánitò àwọn ò ní gbogbo wọn lẹ̀fẹ́ tí ọ̀bà san owó orí hàn á rí wípé solution ó dé sí gbogbo ohun tá à ń sọ yìí. Bẹ́ẹ̀ ni bọ́ bá tiẹ̀ ní ìwọ lọ fẹ́ ṣe ìyàwó ọgbọ̀n bọ́ bá tiẹ̀ fẹ́ ṣe ìyàwó nọ́mbà 100 fẹ́yàn wọ́n sá àkọ́kọ́ yọ̀ọ̀rọ̀ àwọn òbí rẹ̀ náà yóò san owó orí ẹ̀ àbí bí tí ẹ ṣe tọrọ bí ṣe sísì yóò san. Àmọ́ ń gbà tí wọn náà ní standard tó ní principle pé torí pé ó ti purọ́ fún ọ pé ìyàwó òun ń gbogbo pamọ́ o béèrè reason tí ìyàwó ẹ̀ fi ń gbogbo pamọ́ bóyá kò tọ́jú ìyàwó ni ìwọ náà múra ọgbà rẹ̀ ẹlẹ̀ fún torí pé bí ìgbèyàn bá ṣòfò ara ni. So tí ṣòro kó àtòbò bá ṣẹ́tù lórí gbogbo orílẹ̀-èdè àgbáyé ìyókù kò ní fa wàhálà ò ní pọ̀ ìyókù ọ̀rọ̀rùn bó ti rí nù gbogbo ọ̀sán ìtìkì náà ní ẹ̀sán ìtàn náà bá patan wọn mọ́ tí wọ́n náà ọ̀dọ́ kọ́ lọ́kọ́ mọ́ tí wọ́n ronú pìwàdà á rí pé àlàáfíà ọjọba. Gbogbo wọn tí wọn ì tí ìgbéyàwó náà tí wọn ì tí ìlọ́kọ tọ́ọ̀ náà bá para wọn máa kúkú tí wọ́n sọ lórí péèjì wa bọ́ tọ́ọ̀ bá tí ìfẹ̀yàwó tọ́ọ̀ bá lọ́ǹdóbò kan ní ìsìn tó òfò ara ni ìwọ náà tó tí ìlọ́kọ tán tí ìsanwó orí ẹ̀ tọ́ọ̀ lọ rí gbogbo lẹ̀ òṣòfò ara ni wọ́n tan rẹ̀ yàtọ̀ fún pẹ́sẹ̀ gan ni òfò ara tún ni. ń tàn wínú ṣe mọ̀ wípé tí ṣòro kó àtòrò bá sọ́ọ̀fù bá wọn
yòókù àlàáfíà lòkù tá a máa yanjú ẹ̀, kò ní sí pé wọ́n mọ kẹ́jọ́ bọ̀ ràn sí Ọlọ́run mọ́. Bẹ́ẹ̀ ni kálukú ronú pìwàdà. Tó bá mọ̀ wípé already láti súnmọ́ obìnrin, má wulẹ̀ fẹ́ obìnrin, lọ ṣe fada. Fada míì gan nu wọn ti ń dàgbà, ó yẹ kí wọ́n máa wá àwọn young people tó máa replace àwọn tó fẹ́ retire. So yá bá wọn. Tó bá sì mọ̀ pé obìnrin náà ni ọ́, tó bá ti fọ́kọ, ọmọ fi òbòjọ́kọ rẹ̀ mọ̀ ṣe celebrate dá. A ti ṣe lórí page wa pé ẹni tó bá ń celebrate ó máa ń ní spiritual advantage more than physical. So yá báyìí náà ẹ̀ sàn. Gbogbo ẹ̀ láti ṣàlàyé tó ó ṣe pàtàkì fún wa láti mọ̀. Ìwọ tó sì jẹ́ side chick náà ronú pìwàdà. Tọ́rẹ́ ń tàn fẹ́ ó ń lo ọ̀nà kàn ń lo ọ̀nà Ọlọ́run bá ń gbọ́ yóò padà ọ̀dọ̀ ìyàwó rẹ̀. Kò sí bọ́kọ àti ìyàwó ṣe lè jà tó, wọ́n padà parí ìjà náà ni. Ìwọ tó kàn fi wọ́ ṣe top up, àwa mọ̀ pé bó mọ̀ sọ́kùnrin torí tí ìwé sọ fún ata kà náà ìwé náà. Bó bá sì sọ́kùnrin kì í ṣe òbò tuntun mi ìtọ̀ bá rí nìkan kọ́ ni solution. Another solution ó lè gba àwẹ̀, ó lè tíráfù. Bí ọba tíráfù lẹ́yìn ẹ̀sán yìí tí gáàpù bá wà, yóò ṣàárò ilé yẹn. That is pé ó máa miss ti ilé. Tó bá ti miss ẹ̀, á padà wá. Then the love is ignited again. Tó bá jẹ́ ni tí ò bá ní multiple wives. Ẹlòmíì wà tẹ́ pé polygamist ni tó láwọn ìyàwó tó pọ̀. Bẹ́ẹ̀ni tó bá yẹ pé monogamist ni tí ò ní ìyàwó tó pọ̀, ó bó lè bá sùn, ó lè gba àwẹ̀. So yá bá wọn. So ọ̀pọ̀lọpọ̀ side chick wọ́n fi hàn ṣe top up ni so that wọ́n lè fi ọkàn sí wọn láti lè ṣe ẹ̀tọ́ nílé. Míì máa ń ṣe bẹ́ẹ̀. Tá a bá dẹ̀ lò wá scientific gan náà kì í ṣe gbogbo èèyàn ló fẹ́ lóru fọ́múlà wọn láti boost okòwò rẹ̀ gẹ́gẹ́ bá a ti kà nínú ìwé. So yá bá wọn. So ìwọ side chick top up ni wọ́n fi ọ́ ṣe. Top up ni wọ́n fi ọ́ ṣe. Ṣé ẹni ó gbé ilé tí wọ́n sanwó orí ẹ̀ òun lórí méjì? Ìwọ ò lè gbàdúrà sọ Ọlọ́run lókè k'Ọlọ́run ó ṣe tiẹ̀ fún ọ. Bí ọba sì ti ìta àkótọ́ Ọlọ́run ó ṣe tiẹ̀ fún ọ. Ṣe gbà fọ́ Ọlọ́run kọ́ ọmọ ọ̀sìn lọ́hùn. Kó o mú Jésù lọ́rẹ̀. Jésù nìkan lọ rí òtítọ́. Àmọ́ ń gbọ́ jẹ́ wípé ìwọ náà ó ti wò pé ó ti ró rẹ́ pin. Àbí bẹ́ẹ̀ kọ́. Tó bá tiẹ̀ fẹ́ fi ọ́ ṣe ìyàwó kẹ 100 yọ sáàrán òbí ẹ̀ náà. Àbí ò ní rí ẹ. Kálukú ronú pìwàdà. So yá bá wọn. Àtọkùnrin àtobìnrin. Ẹ̀yin ọkùnrin náà ẹ máa gbàdúrà sọ Ọlọ́run lókè. Torí tí ń bẹ lẹ́mìí yín tẹ́lẹ̀ náà ni wípé bí yí ọba ṣe wá mẹ́rin lọ. Ńlọ́fà tẹ́ ìfi ní sùúrù mọ̀. Bí ṣòro kó àtòbò bá sọ́ọ̀fù, àlàáfíà ọjọba. Ọlọ́run ó ṣàánú wa. Wájú lọ̀pẹ́ ibi tí gbogbo wa mọ̀ rí sí. Ẹ ṣeun.